yẹ́sìkẹ́ lópin ìgbà tó ti jẹ́ pé kò sẹ́ni tí ó mọ bí omi ṣe ń wọnú àgbọn níbi tómi òkun sì ti ń gbẹ̀sán wálé ayé ẹnikẹ́ni kò mọ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò ní rídìí èmi àyànfẹ́ Olódùmarè bẹ́ẹ̀ wọn ò ní rídìí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí wọ́n fẹ́lẹ́ kí wa pé a tún kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ òun náà l'Elédùmarè yóò máa fún wa ṣe níbi yòówù kóníkùlùkù wa kálẹ̀ wà lórílẹ̀‐èdè àgbáláyé ìròyìn fún tàsìkò yìí náà l'Àyànfẹ́ Elédùmarè ló tún ṣe bẹ́ẹ̀ tó tún mú wa sójú mọ́ máwòrán àtẹ́tí gbẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹbẹ́ ti mọ̀ pé kókó oníròyìn ó máa ṣe pàtàkì ó ṣe kókó tá àkọ́kọ́ máa gbé yẹ̀wò ṣáájú ká tó máa bọ́ sínú alágbálúgbú ìròyìn náà. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá láti inú ẹgbẹ́ òṣèlú mìíràn náà ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Àbújá àwọn sẹ́nítọ́ọ̀sì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ náà sì ti kéde ìgbésẹ̀ wọn láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC báyìí. Gómìnà ti ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ ilé ìwòsàn tí ó máa rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ilé ìwòsàn ńlá ti ìlú Ẹ̀pẹ́. Orílẹ̀-èdè Benin Republic ti tẹ̀síwájú nípa gbígbé àgádágodo ńlá ti ẹnu ọ̀nà àbáwọlé wọn láti Sẹ̀mẹ̀ àti Owódé ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Abia ti kéde pé yóò sọ ilé ìjọba tuntun tí gómìnà àná tó kọ́ di ilé ìtura ó ní àwọn ilé náà kò dára tó gẹ́gẹ́ bí ilé ìjọba ní ìpínlẹ̀ Abia. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ti ṣekú pa akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Bayelsa 2 ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lásìkò táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ń gbáradì láti lọ fún àgùnbánirọ̀ wọn. Kò dín ní àwọn afurasí ọ̀daràn 180 tọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kano tó ti bà báyìí pẹ̀lú ohun ìjà olóró àti ọ̀pọ̀lọpọ̀ owó yanturu pẹ̀lú oògùn olóró lọ́wọ́ wọn. Níṣe ni àwọn olùgbé ìpínlẹ̀ Katsina náà ti ṣe bẹ́ẹ̀ gbára wọn kalẹ̀ báyìí o lọ́wọ́ ikọ̀ àwọn agbésùmọ̀mí báńdíìtì wọn ya wọ ilé àwọn ènìyàn náà ṣùgbọ́n níṣe ni àwọn ará ìlú náà lé wọn ní àlè dojúbolẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá láti inú ẹgbẹ́ òṣèlú mìíràn ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Àbújá àwọn sẹ́nítọ́ọ̀sì 3 náà ti kéde ìgbésẹ̀ wọn báyìí láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC. Pẹ̀lú bí ìfi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ di lemọ́lemọ́ lásìkò tá a wà yìí ní orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni àwọn sẹ́nítọ́ọ̀sì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún làwọn náà ti ṣe bẹ́ẹ̀ kéde ìgbésẹ̀ wọn àti ọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC báyìí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 9 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí ó ní àwọn àgbààgbà láti ilẹ̀ Haúsá nínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní iléeṣẹ́ ààrẹ ti bẹ̀ ní Àbújá èyí tí ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC Abdullahi Umaru Ganduje tó ṣe bẹ́ẹ̀ ṣáájú fún àwọn ènìyàn ọ̀hún níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò ọ̀hún ibẹ̀ làwọn sẹ́nítọ́ọ̀sì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ láti ẹgbẹ́ òṣèlú PDP táwọn láti ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéde ara wọn pé àwọn yóò fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ táwọn yóò sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC níbi tá a ti rí sẹ́nítọ̀ Adam Aliero ètò ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kebbi àti Yahya Abdullahi tó náà ṣojú àríwá ìpínlẹ̀ Kebbi pẹ̀lú Garba Maidoki táwọn 3 ti ṣe ní àlàyé pé pẹ̀lú àṣeyọrí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe báyìí ó mú àwọn ní ẹ̀mí ó sì ṣe bẹ́ẹ̀ gún àwọn ní kẹsẹ̀ láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ṣe ní àlàyé pé ẹgbẹ́ òṣèlú PDP tá a kó wà nínú rẹ̀ yìí ó ní kò lójútùú tó yẹ pé ní ẹjọ́ ọ̀la ìjà ó ní wọ́n fi bára wọn fà èyí tí ó sì mú ìtẹ̀síwájú bá ẹgbẹ́ náà káwọn náà wọn má bàa ṣe bẹ́ẹ̀ bá pẹ̀lú ọ̀bọ wọn jáwúrà ló yẹ káwọn máa gbé ìgbésẹ̀ báyìí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí lásìkò tán ṣe àbẹ̀wò ọ̀hún àrí gómìnà ní ìpínlẹ̀ Kebbi Nasiru Idris gómìnà ti ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu àti àwọn èèyàn jàǹkànjàǹkàn míì nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn ènìyàn ọ̀hún ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Sokoto, Kebbi and Zamfara states, you could see the governor of Kebbi State, the governor of Sokoto State, and senators from the 3 states, and even former governors of Kebbi State. In continuation with the initiative of Mr. President, that
APC, we must do all what we can do democratically in order to increase our numerical strengths. And in this instance, not only numerical strengths, but also our quality and capacity of our followership. In this respect, in particular for Kebbi State, a lot of discussions, underground negotiations went on between the major stakeholders in Kebbi State. And now they have come to the conclusion, they have resolved the 3 senators, PDP senators from Kebbi State, the agreement and the resolution, they are decamping to our great party, the APC. This is a good development, and it is in consonance with what is happening in Nigeria today. Almost every week in the Senate, House of Representatives, you see members of other political parties decamping into a party. So, gómìnà ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ìfilọ́lẹ̀ àjọ tí ṣe ìfilọ́lẹ̀ ilé ìwòsàn tí ó mọ̀rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílùú Ẹ̀pẹ́ báyìí. Gómìnà ní ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú òun ló mà ti ṣe ìfilọ́lẹ̀ Accident and Emergency Center ní Federal Medical Center ti ìlú Ẹ̀pẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tágbẹnusọ gómìnà ọ̀hún fún ètò ìròyìn Gbóyèga àkọsílẹ̀ ètò ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ náà ó ní ilé ìwòsàn FMC tí ń bẹ ní Ẹ̀pẹ́ níṣe ni wọn ò ní ẹ̀ka tí ó máa mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tá a mọ̀ sí trauma ní ìlú Ẹ̀pẹ́ náà pẹ̀lú bí ó ṣe tóbi tó ó ní fún ìdí èyí ló jẹ́ kí àwọn ènìyàn kan gbé ìgbésẹ̀ náà tí gómìnà tó sì ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lánàá òde yìí níbi tó ti ṣe ní àlàyé pé ìdásílẹ̀ tí wọ́n ṣe náà òun yóò máa ṣe àǹfààní fún àwọn ènìyàn nílùú Ẹ̀pẹ́ àtàwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè ìlú náà látàrí bí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan tó bá ṣẹlẹ̀ èyí tí ó lè kọjá agbára ilé ìwòsàn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ níṣe ni àwọn eléyìí wọ́n tètè bá wọn pa kìtìmọ́lẹ̀ mójútó ó ní agbé ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí ètò ìlera àwọn olùgbé ìlú Ẹ̀pẹ́ ó ṣe bẹ́ẹ̀ ní ìdàgbàsókè sí kí àdínkù kó sì máa bá ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí ń gba ẹ̀mí àwọn ènìyàn látàrí àìsí ètò ìlera èyí tó péye ní ìlú Ẹ̀pẹ́ náà. Orílẹ̀-èdè Benin Republic tó ti tẹ̀síwájú nípa gbígbé àgádágodo ti ẹnu ọ̀nà àbáwọlé wọn èyí tó jẹ́ ti Sẹ̀mẹ̀-Bọ́dà àti Owódé ní ìpínlẹ̀ Èkó báyìí látàrí ìwà ìgbésùnmọ̀mí tó fi gbogbo ìgbà wáyé ní ìlú orílẹ̀-èdè Nàìjíríà tá a wọ̀ yìí. Látàrí ìwà ìgbésùnmọ̀mí tó ti ń wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí níṣe ni orílẹ̀-èdè Benin Republic wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀ ká má kó ìrànràn àwọn ò náà bá ń gbé àgádágodo ńlá ti ẹnu ọ̀nà ààlà tó pa wá pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Benin Republic ṣáájú ní orílẹ̀-èdè ọ̀hún onímọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbé àgádágodo ti ẹnu ààlà orílẹ̀-èdè ọ̀hún sí Tàbérù ní ìjọba ìbílẹ̀ Britain ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé ọ̀nà yìí gan ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n ń gbà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kó ohun ìjà olóró wọlé àti jáde ní orílẹ̀-èdè Benin Republic nínú fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa láìpẹ́ yìí níṣe ni wọ́n ṣe àfihàn bí àwọn ènìyàn náà tán jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè Benin Republic wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ gbé àpáta ńlá èyí tó tóbi jàǹrànjàǹràn tó fi ń ti ojú àbáwọlé ẹnu ọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà sí ti Benin Republic níbi tí wọ́n ti ń ṣe ní àlàyé pé àwọn náà ti ń gbọ́ bẹ́ẹ̀ làwọn ti ń rí fìrìfìrì wípé orílẹ̀-èdè Nàìjíríà àti Benin Republic ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fi ṣe ibùba tí wọ́n wọlé wọ́n sì ń jáde kí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ wọ ẹnu ìlú tàwọn lórílẹ̀-èdè tiwọn náà làwọn fi ń gbé ìgbésẹ̀ yìí láti gbé àgádágodo ti bọ́dà Sẹ̀mẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó àti ti Òwòdé ní ìpínlẹ̀ Èkó náà ní ṣe àfihàn fídíò ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣe akitiyan láti dáàbò bo ìlú wọn.
gómìnà ìpínlẹ̀ Abia ló mà ti kéde pé yóò sọ ilé ìjọba tuntun tí gómìnà àná ti tẹ́lẹ̀ tó kọ́ di ilé ìtura. Ó ní àwọn ilé ọ̀hún ó ní kò dára tó gẹ́gẹ́ bí ilé ìjọba ìpínlẹ̀ Abia. Ìjọba ìpínlẹ̀ Abia lábẹ́ alákòóso inú gómìnà Alex Otti ó ti fi ìkéde náà léde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn Ọmọọba Oke Kadun tó ti fi ìròyìn náà tó ti fi léde wípé sẹ́rí ilé ìjọba èyí tí gómìnà tó gbéṣẹ̀ kó tó di pé Alex Otti ó dórí àléfà tó ṣe bẹ́ẹ̀ tó kọ eyín Okezie Ikpeazu ó ní ilé ìjọba ọ̀hún ó ní kò mọ̀ bójúmu tó tí kò sì dáa fún ilé ìjọba. Ó ní fún ìdí èyí àwọn yóò sọ di ilé ìtura tí ó gbajúmọ̀ ní ìpínlẹ̀ Abia. Nígbà tí wọ́n mọ̀ ṣe àlàyé ó ní ilé ìjọba náà ó ní wọ́n kọ́ ní onídàdàwùrì tí ó sì ní àṣeyọrí kankan nínú látàrí pé kí gómìnà tó gbéṣẹ̀ náà kó lè gba oríyìn èyí tí kò tọ́ sí. Ó ní wọ́n fi ṣètè tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ da iṣẹ́ ọ̀hún ní kólọkólọ. Ó ní nígbà táwọn ṣe àbẹ̀wò sí ilé ìjọba ọ̀hún ó ní ẹjú gbà wọ́n ti pẹ̀lú ìgbésẹ̀ tí gómìnà tó gbéṣẹ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó gbé. Wọ́n ní lẹ́yìn ilé tó wà ní ìsàlẹ̀ ó nìkan ni wọ́n ṣe ní àṣeyọrí. Ó ní gbogbo àwọn ilẹ̀ tó kù lókè àti àwọn ilé tó kù ó ní wọn ò ṣe nǹkan kan níbẹ̀ o. Kódà níbi tó bàjẹ́ dé wọn ò tiẹ̀ rí àwọn apá ibì kan. Ó ní iyún mẹ́ṣíìnì tó yẹ kó máa gbé àwọn èèyàn lọ sókè sódò tó ń pè ní iyún ẹlivétọ̀ ó ní wọn ò tiẹ̀ tí ì ṣèyún gan tí wọ́n sì gba gbogbo ẹ̀ tì tó sì ń sọ̀rọ̀ níta gbagba pé àwọn ti ṣe àṣeyọrí nípa ilé ìjọba èyí tí wọ́n kọ́. Kódà ó ní kò sí wọ́dúróòpù ní inú ilé ìjọba ọ̀hún. Kódà ó ní ìyàrá lásán gbalaja ó ní gbogbo ẹ̀ tí wọn ò sì tí ì ṣe iṣẹ́ kankan ní àṣeyọrí ní inú ilé ìjọba náà. Pápánbárì rẹ̀ ó nígbà táwọn ṣe àbẹ̀wò sí àwọn ààyè yìí ó ní kódà bẹ́ẹ̀ yóò bá ṣọ́ra ó ṣeéṣe kó jábọ́ láti orí òkè tí ó sì gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ sì bálá sì bolo. Ó wá ní fún ìdí èyí gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Otti ó ti wá kéde wípé àwọn yóò sọ ilé ọ̀hún àwọn yóò sọ di ilé ìtura pẹ̀lú àwọn àtúnṣe kọ̀ọ̀kan táwọn yóò ṣe níbẹ̀. Bẹ́ẹ̀ làwọn yóò padà sí ilẹ̀ ìjọba níbi tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ ilé ìjọba sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn yóò lọ kọ́ ilé ìjọba míì síbẹ̀ ní ìpínlẹ̀ Abia. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ti ṣekú pa akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Bayelsa méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Bayelsa tí wọ́n pè ní owned by Niger Delta University Amasoma ní ìpínlẹ̀ Bayelsa ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra báyìí látàrí ìkọlù tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn akẹgbẹ́ wọn èyí tí wọ́n ṣe sí wọn ní inú ìlú ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ arákùnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún wọ́n fi orúkọ rẹ̀ léde èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Ayaopo Sinclair àti èyí tó wá láti agbègbè Tombia pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tí wọn kò tí ì ní orúkọ rẹ̀ lọ́wọ́ lásìkò tá a fi ń ṣe bẹ́ẹ̀ kó ìròyìn jọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ní agbègbè tó pè ní Garatoru ní olúlu ìpínlẹ̀ Bayelsa ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ ní nǹkan bí dédé aago 11 alẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún tá a wà yìí. Àlàyé tí fìjìláńtẹ́ tó wà ní agbègbè náà tí ó ṣe fáwọn oníròyìn ètò pé orúkọ ara rẹ̀ ní Tolúbọ̀fá Jonathan ó sọ dímọ̀ wípé ní nǹkan bí aago 11 alẹ́ náà ó ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún náà jáde láti lọ ra ntí wọn yóò jẹ. Ó ní bí wọ́n ṣe pàdé ara wọn ó ní wọ́n sì kíra wọn wípé àyè gẹ́gẹ́ bí ohun tí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà tí wọ́n máa ń lò. Ó ní láìpẹ́ tí wọ́n kíra wọn tán báyìí ó ní wọ́n wa ọkọ̀ kan tí wọ́n sì wá ẹ̀gbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣá àwọn méjèèjì ní ìṣàkóṣá. Wọ́n ní ọ̀rẹ́ arákùnrin tó pè ní Sinclair yìí ó ṣe bẹ́ẹ̀ gbìyànjú láti jà fún ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú bọ́sẹ̀ ní ó bọ́ sínú odò kan níbi tí ó ti fẹ́ gbìyànjú láti wẹ odò náà ṣùgbọ́n tí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n lè pa wọ inú odò tí wọ́n sì ṣe ikú pa òun náà nílò tí àwọn méjèèjì tí wọ́n múra sílẹ̀ fún agùnbánirọ̀ wọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè. Nínú àlàyé fìjìláńtẹ́ náà ó tẹ̀síwájú wípé wọ́n ti fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ awakọ̀ tó wa àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà wá síbi tí wọ́n ti ṣe ikú pa àwọn méjèèjì nígbà tó sì ní wọ́n ń ṣe ìwádìí lórí àwọn ènìyàn tó kù tí wọ́n jọ wu ìwà náà. Bákan náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bayelsa Musa Mohammed ó náà fi bí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ níbi tó ti ní ìwádìí ó ń tẹ̀síwájú lọ báyìí.
kò dín ní àwọn afurasí ọ̀daràn méjìdínlọ́gọ́rin tọ́wọ́ ti bà ní ìpínlẹ̀ Kánò pẹ̀lú ohun ìjà olóró pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ wọn tán bá níbẹ̀. Nínú àlàyé tí kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò Ibrahim Adamu Bakori èyí tó ṣe ní àlàyé wípé pẹ̀lú akitiyan àwọn agbófinró ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kánò náà ibẹ̀ ni ọwọ́ ti bà àwọn ènìyàn méjìdínlọ́gọ́rin tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn onírúurú wà lọ́wọ́ nígbà tí ń ṣe àlàyé ó ní àwọn márùn-ún náà jẹ́ adigunjalè tó jẹ́ alọ́kólókígbe nígbà tí méje náà jẹ́ ẹni tó ń gbé egbògi olóró ní ìlú ọ̀hún ó ní ẹnìkan ṣoṣo tọ́wọ́ bà òun náà jẹ́ ẹni tó ń jí màálù àwọn Fúlàní tó ń jí kó lọ nígbà tó sì ní mẹ́rin lóní jìbìtì orí ayélujára tọ́wọ́ bà lára àwọn ènìyàn ọ̀hún ó ní àwọn ọmọ gànfẹ́ àti gbéwìrì tí ọwọ́ tún tẹ̀ ó ní òǹkà tàwọn jẹ́ méjìdínláàádọ́ta nílé tí àpapọ̀ wọn jẹ́ méjìdínlọ́gọ́rin tí gbogbo wọn sì ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ báyìí àwọn ohun ìjà olóró náà bá lọ́wọ́ wọn ibẹ̀ náà ti rí pistol inú ìbọn ìléwọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọta ìbọn àkàkà ìmọye àdá aláàmù ètò jẹ́ 12 tó fi mọ́ ọ̀bẹ dágà tí òǹkà rẹ̀ jẹ́ 15 àti àwọn oògùn olóró oríṣiríṣi tó fi mọ́ owó tabua tilẹ̀ yìí àti ti òkè òkun lábá ní ọwọ́ àwọn ènìyàn náà wàyí o gbogbo wọn náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí fídíò rẹ̀ ń bẹ ńbí ẹ jẹ́ ń ṣe àmúwá rẹ̀ kẹgbẹ́kùnrẹ́rẹ́ ìròyìn náà látẹnu kọmíṣánná àwọn ọlọ́pàá. Visibility patrol, effective response to district calls, joint security operation along border local government areas and interagency collaborations. 2. Incorporating broad-based community policing approaches. 3. Coordinated intelligence-led crime prevention raids and stop and search operations. 4. And continuous training and retraining program for the officer of the command. As a result of this strategic methods, tremendous success has been recorded. Notable among them include the recovery of large consignment of illicit drug and arrest of notorious drug leader named Suleiman Danwawu, male, 32 years old of Tudunyola Quarters, Kano. The suspect appeared to be recidivist and an unrepentant serial offender, as he was earlier on arrested on 31st July 2022. Ẹ káàbọ̀ padà. Àwọn olùgbé ìpínlẹ̀ Katsina náà ti ṣe bẹ́ẹ̀ tán ti gba ara wọn sílẹ̀ báyìí o àwọn báńdíìtì ya wọ ilé wọn ṣùgbọ́n eré làwọn náà mú padà nígbà tí wọ́n lé wọn ní àlédojúbolẹ̀. Ṣé Yorùbá ní sún fún mi bàbá oní kàlẹ́ndà tá a bá ṣe bẹ́ẹ̀ sọmọ náà kan gidi yóò sì dúró ní o eléyìí gan ni tí àwọn olùgbé ìpínlẹ̀ Katsina tí wọ́n ṣe ní tọ́gbéwọ̀ ní ìwà pẹ̀lú bá ṣe ní àwọn báńdíìtì ni wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ agbègbè tó pè ní Maigora ní ìjọba ìbílẹ̀ Faskari ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé nígbà tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ti rí àwọn ènìyàn ọ̀hún bí ìgbà kan ti múra wọn lẹ̀ tẹ́lẹ̀ làwọn náà bá ṣe bẹ́ẹ̀ tán kọjú sí àwọn ènìyàn náà bá jọ fi èjì tán fi pẹ́ẹ́ta tán sì lé àwọn báńdíìtì náà ní àlédojúbolẹ̀ padà wọ inú igbó tí wọ́n ti wá nínú àlàyé tán ṣe wọ́n ní níṣe ni àwọn báńdíìtì ọ̀hún wọn ò ní òǹkà àwọn lọ́wọ́ bí àwọn ará ìlú wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbìmọ̀ràn papọ̀ tó sì fi ọwọ́ sowọ́pọ̀ láti kọjú ìjà sí àwọn ènìyàn náà olómú ìṣẹ́gun ọ̀hún wa èyí tó ń ṣe àlàyé wípé ìṣọ̀kan ó ní wọ́n fi ṣe bẹ́ẹ̀ jẹ́rí àwọn ikọ̀ báńdíìtì tí wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ agbègbè tí wọ́n pè ní Maigora yìí bẹ́ẹ̀ làwọn báńdíìtì náà ti ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ láti sá lọ ní tẹ̀fẹ̀ báyìí àṣeyọrí ó ní eléyìí jẹ́ fún àwọn olùgbé agbègbè náà níbi tí inú wọn sì ń dùn tí wọ́n ń jó tán sì ń fọ̀ fáyọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ò túra lẹ̀ mọ́ o àwọn ti ṣetán báyìí láti gbára wọn kalẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi báńdíìtì tó ti ṣe ìkọlù sáwọn látọjọ́ tó ti pẹ́. dídùn kọ́pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́dẹ̀ fìlẹ̀ oníkọjá ìpín ìpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣe èyí tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà tuntun máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lèmi jẹ́ akúrú ọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ ó dàbọ̀.